àwọn kẹ́ni mọ́mọ́ mi ò ọ̀ṣọ́kọ́ ti dọ̀pin nìyẹn. Ofoloke ìyálóde kú ìkàlẹ̀ gbogbo lẹ́kì ẹ. Gbogbo Ajégúnlẹ̀ ní Huston Taxas ó yá. Ofoloke àjọ Ofoloke ni ó fojú eléyìí from June to December yìí àtijọ́ pàdé nínú plane ó ti tó ẹ̀mẹ́jọ ìwọ nìkan tán Ofoloke from Nigeria to Huston Taxas ó yá. Ofoloke ó yá kó bá tó. Ṣòro Olomitutu Amẹ́ríkà mo wà tó ní sáré wálé torí náà pẹ̀lú Nàìjíríà ẹ̀kú ilé. Ofoloke ẹ̀kú ilé sálọ bí alábàáwọn ènìyàn. Ìrìn àjò Amẹ́ríkà dá àti gba físà lólè. Iyo siri láti bọ́lẹ̀ ìrìn àjò bàtà d'Amẹ́ríkà. Ofoloke ẹ̀kọ́ kí là kọ́kọ́ jẹ. McDonald látún fi panu. JFK láti bọ́lẹ̀ ìrìn àjò bàtà d'Amẹ́ríkà. Ó ṣe Ofoloke jọ. Ọba tó wọ lẹ́yìn rẹ̀ ó máa padà lẹ́yìn rẹ̀. Sí kọ́ dáre nu gàǹkọ́. Lọ́dà tèmi ní èèyàn mi ní dáre nu gà sí kọ́. Dáre nu gà sí kọ́ ooo. Dáre nu gà sí kọ́. Ofoloke ẹ̀yin boys tẹ́ bá ti dé Huston ṣe rí yèyé tó dúró yìí gbogbo nǹkan ló máa ṣe fún yín ó máa ṣe jíjẹ fún yín á ṣe mímu fún yín á tún ṣe tìbí fún yín á tún fún yín lákàtà àkàtà lóríṣiríṣi ṣùgbọ́n mi ò gba kàtà lọ́wọ́ ẹ̀ ṣé pè sí ọmọ Ọlọ́run lèmi ṣe àmọ́ ṣá mo mọ àwọn tó jẹ́ kókó tó ṣe pàtàkì lọ́rọ̀ àmọ̀ràn àwọn tó náwó fún wa là ń pè ní kókó àwọn tó daṣọ àṣírí bò wá ò kókó àwọn kókó ní pàtàkì tó lówó lọ́wọ́ Olúwa jẹ́ kó máa rí ṣe Olúwa jẹ́ kó máa rí ṣe. Ọlọ́run òkè ìgbà ẹ̀yìn ni mo fi ọpẹ́ ẹ̀mí. Ofoloke Ọlọ́run òdà òkè ìgbà ẹ̀yìn ni mo fi ọpẹ́ ẹ̀mí. Tani ó tún gbé ga o? Bọ́ọ̀gà. Tani ó tún bí gbogbo ọ̀pẹ́ mi fún? Kabiesi Olomitutu 2In1. Ẹ wo làtórí ṣẹ́rí kó bára. Ìdòwú Ajínúbù gbogbo lékì ẹ. Ẹ ti nú.
lọ́wọ́ ní orúkọ rẹ̀. Ìwọ la gbẹ́kẹ̀lé lẹ́yìn máa jẹ ojú tiwa. Bí kò ṣe pé ọkàn lẹ́nà ó ṣí. Wọ́n ló máa ti omi gẹ̀. Ìdòwú máa ṣe bínú kó pẹ́ wá débi. Àtijọ́ sẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ eré alẹ́ ká wá ṣe níbi ọ̀sán ẹ̀ní. Àwọn